Ìwáṣẹ o ẹ má tó ká ṣe ní kẹjọ máa gbé ga gbogbo ọmọ ẹgbẹ́ Ògbóni àtàbọ̀rìjì Ògbóni àtògbóni Ìgbà Ìwáṣẹ o ẹ má tó ká ṣe ní kẹjọ máa gbé ga gbogbo ọmọ ẹgbẹ́ Ògbóni. Ẹni tí yóò dalẹ̀ kì í dalẹ̀ o ẹni tó bá dalẹ̀ kò ní dalẹ̀ màmá dàrú sí ní kẹjọ máa gbé lárugẹ ẹ̀yin ọmọ ẹgbẹ́ Ògbóni àtàbọ̀rìjì Ògbóni àtògbóni Ìgbà Ìwáṣẹ o ẹ má tó ká sí ní kẹjọ máa gbé ga gbogbo ọmọ ẹgbẹ́ Ògbóni. Àkàndá oníkìlà kí kábíyèsí ọdún dé bá mi gbọ́rọ̀ láre fọ̀rọ̀ lọ balógun kọ́ òògùn bá jí wọn fọ̀rọ̀ nù wọn làdó gbogbo ọ̀rọ̀ tí bá ń dun akèrègbè odò ní òtún fún kí ló dé tẹ́gbẹ́ Ògbóni ń bára wọn jà kí ló dé táwọn ń bínú awo ilẹ̀ fẹ́ gbà nínú ọ̀tí àti rìkísí òdìgbà tá a bá eyín òkè ká tó fàfọ̀ gbóhùn bí àrá òdìgbà tá a bá fẹ̀dí ara ẹni síta lójú táyé gbangba ṣèbí wọn ní ìpátá àpọ̀mọ́ awo àgbọ̀dọ̀ pọ̀mọ́ ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀ ẹ̀tí awolẹ̀ rí ọ̀gbẹ̀rì ojú ọ̀run tẹyẹ ẹ̀fọ́ láì faragbóra àtàbọ̀rìjì Ògbóni Fraternity àtògbóni Ìgbà Ìwáṣẹ kí ló dé tẹ̀ síra yín lóṣooṣù ọwọ́ èyí ṣe kí ló dé tẹ̀ sọ̀ra yín dé kánná ọwọ́ tí ń bọ́wọ́ gbélé tí wọn ò gbédè ọwọ́ ìkékeré àmù tí ń bámù gbélé tí wọn ò gbédè àmù òwò ké fún òwe lọ́rùn àtògbóni Ìgbà Ìwáṣẹ àtàbọ̀rìjì ṣe gbígbó kan náà lọ́dẹ yín dẹ àìfẹ̀lẹ̀ kébò sílẹ̀ fi rò pé kò dùn ún jò àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tíjò yẹmẹyẹmẹyẹmẹ gbẹ́kẹ́ òrò ń kò yùmùyùmù ọ fẹ́ sọ̀rọ̀ ibo kan ní fún olùlàjà torí pé ọmọ ọlọ́run la máa pè wọ́n bí kàbá rojọ́ ìkàkọ́ ní ọ̀dà ọjọ́ wo nìran Yorùbá tó fẹ́ fẹnukò ọjọ́ wo la tó fẹ́ wà níṣọ̀kan àjọba Ògbóni àjọba Ògbóni ó ṣe dín à ń bínú ẹni sí ṣé tá a bá jọba tán a fẹ́ jẹ gbákejì Olódùmarè ni ìfẹ́ Yorùbá lè ń ṣe ni àbí tara ti yín ta ló tọ́ sóyè ta ni ò tọ́ sóyè ṣé tá a bá fẹ̀sọ̀ pin ṣé kò ní kárí ọwọ́ ayẹkẹyìn ọfọ ká tó máa ṣáájò bí o ìyìn tó bá ti fọ́ kì í ṣe kójọ mọ́ ọdẹ kì í sán bàǹtẹ́ ọdẹ gbẹ́ kò yẹ kí awo tàbí ìmọ̀lẹ́ ó bínú tàbí dalẹ̀ ara wọn níta bá ti fodódé kì í tó ń rí ta ọlá kan gbá àgbààgbà kan gbà àbọ̀n ní salágbẹ̀dẹ ọ̀run òun lọ́rọ̀ gbá fáhùn òun lọ́rọ̀ kòkò fún gbé ọrọ̀ àrásagada fún Ṣàngó ọrọ̀ ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ fọ́sàn ọrọ̀ agogo ìdẹ fáwọn ẹ̀yà mi òṣòròǹgà apẹ̀ràn mẹ́wàá gó olókìkí òru òjìjé fèé arúgbó asọmọ balẹ̀ afẹ́rẹ́ gẹ́gẹ́ níyẹ́ awọ ayè ló ń kó ẹlẹ́yinjú ẹgẹ́ ẹyẹ onímọ̀ rẹ̀ ìpàtí èlé apanimọ́yọ̀dà ajápájorí ajẹ̀dọ̀jọ́ kan òtínú òróòrò jẹ̀ fún ọ̀sáransóló lòsólónsálá ọ̀wẹ̀ nínú omi sálósáló òtítì mbèrè oníbòsí òru ọdẹ sápó yoro àrọ̀nìmọ́jà sápó yọ̀ọ̀gùn ejò akọmọlẹ́yìn yọyọyọ lọ jẹun ẹ̀yìn lẹ̀bìtì káwọ́ sẹ́yìn sọ̀rọ̀ aláṣejù ewúra abojú gbẹrẹgẹdẹ abà lórí ìrókò mẹ́yẹ̀ ọ̀rọ̀ gógógó lóko oníbàǹtẹ́ péléjá tí ó bá ní ìjà láì fọwọ́ kan ni ológbò dúdú etí àjà akọjá aborí gbóngbó èsì abèrògè lọ ìgbà tọrọ fáwọn làwọn fi ń ṣe lé ìkòkò tọrọ fún gbé nìgbé fi ń ṣèyẹ̀wò àrà tọrọ fún Ṣàngó Olúkòso àyànràn náà ní fi ń pagi lóko ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ tọrọ fọ́sàn ní fi ń sọgbọ́n orí agogo ìdẹ tó wá rọ fáwọn ẹ̀yà mi òṣòro mọ̀rẹ́fíà ni wọ́n fi ń sọ̀rọ̀ ló dífá fún àṣẹfísùn tí sọmọ bíbí Ọ̀rúnmìlà níjọ́ tí ń tìkọ̀lé ọ̀run bọ̀ wálé ayé wọ́n láàrin ẹlẹ́yẹ ló ń lọ Ọ̀rúnmìlà ní mọ́ mọ́ ó lóun wọ́n bá wọn múlẹ̀ ní Ọ̀rúnmìlà bá bá wọn múlẹ̀ wọ́n láwọn ò ní bá yí àṣẹfísùn jẹ́ láíláí torí pé Ọ̀rúnmìlà ò dálẹ̀ ní ẹni
tí yóò dalẹ̀ ò ní dalẹ̀ èèyàn tó bá dalẹ̀ ò ní dalẹ̀ kí ló dé táwọn ń fẹ̀dí awo sóde ẹjọ́ gbórí ilẹ̀ ẹjọ́ jẹ ẹjọ́ gbórí ilẹ̀ ẹjọ́ mú àṣẹ wá dọwọ́ ẹlẹ̀ tẹ́ ẹjọ́ mú Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jì ń wọ̀ wá dákun mo wá yanjú àwọn ọ̀rọ̀ tó dé kókó yìí ìpadàbọ̀ ọ̀ràn míyàn rèmí Àkàndá kí n wí fásaran kọ́ yáran sí kí n wí fún asaran pé kọ́ mọ́ sọ aràn mọ́ bàbá tójú ìjà dé ó yẹ kárọ̀ ní ọlá epo pupa ọba Adéyínká Àdìsá arífà ńlá jogún ọba Ògbóni Ìgbà Ìwáṣẹ pẹ̀lú ọba Abdul Adétóyèsí Ọlákísan olúayé ọba Ògbóni Aborigine àgbáyé síbẹ̀ tíjọ́ ń ṣe tẹ́lẹ̀ ìdàlódé lórí ń dòwe kò sì sí bí a ti lè fẹ́rù ẹ̀kú àwọn àtìyìn a máa jà bẹ́ẹ̀ pẹ́kípẹ́kí wọn súnmọ́ra wọn àrẹ́mọ́jà kan ò sí o àjàmọ́ parí ẹ̀ ní ọ̀dà tẹ̀mí ń bí ọlọ́ọ̀gùn ọ̀rẹ́ ìpìlẹ̀ lọ́yẹ káwò ká tó ṣohunkóhun torí pé orísun nìdí omi mbọ̀tì kájàkárẹ́ eré ò ní dàbí eré ìbẹ̀rẹ̀ eré ò ní dàbí eré àpilẹ̀ṣe jíjó níná ogun ojú gerege ọ̀rẹ́ mi dà mí ń ó dá ti mi ọ̀dàlẹ̀ ọkàn wọlé dé púpọ̀ dáná ogun dáná ọ̀tẹ̀ kì í ṣe náà rí orí social media tẹ gbọ́rọ̀ ọ̀hún dé ló gbé mi nínú jọjọ mbọ̀tì asọ́kù tàn ní mẹ́gún díjọ rẹ́ sílẹ̀ torí ibi tó yẹ kéégún ti jógbówó tó bá rántí ìtàn yóò sọ pé kí wọ́n máa ja ọrẹ́ lọ ní ìdènà tí n ò fi ní sọ ìtàn rẹpẹtẹ àfi bí ọ̀kankan nínú yín bá tún gún mi ń kẹ́sẹ́ now kí ló ṣẹlẹ̀ gan ọ̀rọ̀ ta ló yẹ kó jẹ olórí ẹgbẹ́ Ògbóni ní gbogbo àgbáyé kò sì yẹ kó díjú kò yẹ kó dìjà kó dogun ìdẹ́ni pé kó papọ̀ mọ́yàwó ọ̀tọ̀ntọ́lú ọ̀tọ̀ntọ̀lú ọ̀tọ̀ntọ̀lúwo ó dún bákan létí ni kò bára mu orin tí ọba sì ṣòro kọ àti gbére ọ̀yẹ́ kó yí nígboro ẹnu ọba Adéyínká Àdìsá arífà ńlá jogún ọba Ògbóni Ìgbà Ìwáṣẹ ọba Abdul Adétóyèsí Ọlákísan olúayé ọba Ògbóni àgbáyé lọ́jẹ́ Ògbóni Aborigine ní bàbá ń ṣe ẹjẹ́ ayọ̀ orókò nínú òróǹro Àkàndá kò ní da lórúkọ mẹ́sàpá ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ Ògbóni làwọn èèyàn ń gbọ́ wọn ò mọ̀ pé Ògbóni yàtọ̀ síra wọn Ògbóni náà nìjẹ̀bú ń pè ní Òṣùgbó wọn á ní bàbá lu Òṣùgbó kálu nílá o kékeré ẹgbàáfà nílá náà ẹgbàáfà Ògbóni Ìgbà Ìwáṣẹ ń bẹ Ògbóni Aborigine ń bẹ Reformed Ògbóni Fraternity ń bẹ ìyẹn ni ROL gbogbo wọn ló ní ètò ìṣẹ̀dálẹ̀ tiwọn ẹgbẹ́ òkùnkùn ní ọ̀pọ̀ èèyàn ti ẹ̀ka Ògbóni sí bẹ́tì kò rí bẹ́ẹ̀ ẹlẹ́sìn ló súnmọ́ ìṣe wọn ẹlẹ́sìn ni wọ́n ní ọ̀nà tí wọ́n ń gbà sin Ọlọ́run wọn a sì máa kó ipa pàtàkì nínú ètò ìlú nílẹ̀ Yorùbá síwájú òmìnira àti lẹ́yìn òmìnira Ògbóni ló dúró gẹ́gẹ́ bí afọbajẹ láyé àtijọ́ wọ́n sì lágbára láti yọ ọba kúrò lórí oyè wọ́n ń dá sọ́rọ̀ òṣèlú ẹgbẹ́ Ògbóni lágbára nínú ìlú jákèjádò ilẹ̀ Yorùbá adájọ́ ńlá ń bẹ láàrin wọn bíi sa Adétòkunbọ̀ Adémọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ògbóni Ìgbà Ìwáṣẹ lọ́bẹ̀rẹ̀ Ògbóni bọ̀tì Ògbóni kọ́ ni wọ́n ń jẹ́ láti ìpìlẹ̀ ẹ̀dán ni ìyá mi Àbẹ̀ní ẹ̀dán ọ̀rọ̀ gbénu lédè fọ̀ǹdó nàmùnàmù ẹ̀dán ìṣẹ̀ǹbáyé gẹ́gẹ́ bí àrọ́bá ìtàn Ògbóni ṣe fi kalẹ̀ ẹ̀dán rọ̀ wá sílé Ifẹ̀ ní ilé Ifẹ̀ lọ́tẹ̀dó sí níbi tí wọ́n ń pè nílé mọ́lẹ̀ ó ń bẹ nífẹ̀ẹ́ títí dọ̀la bàbá tí ń bọ ẹ̀dán a máa jẹ́ olúwo ọmọ bẹ́bẹ̀ ìlú ilé Ifẹ̀ ní bó ti wá sábíàmọ́ tó láyé ìgbẹ́jọ́ kan lọ ọ̀kan ṣoṣo ọ̀hún sì jóbìnrin wọ́n wá ń pe ẹnìkan ní Lábọ́sìdé ààrẹ ní olóògùn sì ni wọ́n ògùn ni wọ́n ṣe wálé Ifẹ̀ àwọn pàgọ́ sí òkè ẹ̀ṣọ́ àwọn lọ́wọ́ á fi ọmọ bàbá olúwo tí máa bọ ẹdun lọ́jọ́ tí yóò mọ́kọ wálé wá han bàbá rẹ̀ pé ọkọ mi nìyí o ó bọ́ sásìkò tí wọ́n ń ṣọ̀ṣẹ̀ lọ́wọ́ tí wọ́n ń ṣèpàdé awo ìṣesí wọn lọ́wọ́ á wú Lábọ́sìdé lórí ó wù ú kó darapọ̀ mọ́ wọn bàbá irú kinní tẹ̀ ń ṣe yìí ǹjẹ́ èmi náà lè ṣe ọ wò ó inú ọ̀gbàlà yọ ọgbà bọ́ bá ti wù ọ́ kò sí yọnu ni ọba tẹ Lábọ́sìdé láwo nílùú Ilé Ifẹ̀ àgbà wá dé sí bàbá olówó ńlọ́ba iṣẹ́ ẹ̀dán fún Lábọ́sìdé ìyún ọkọ ọmọ rẹ̀ kan ṣoṣo pé kí ẹ̀dán má fi parẹ́ nínú ìran òun ó yọ̀ǹda méjì nínú ẹ̀dán mẹ́jọ tí ń bọ̀ méjì ọ̀hún ni wọ́n fún Lábọ́sìdé ní Lábọ́sìdé gbé lọ mẹ́fà tó kù òkú òníire Ifẹ̀ ńlá fi pé
òtòróró omi alẹ̀ nífẹ̀ẹ́ ara yóò mọ níbẹ̀ ọ̀wọ́pọ̀ èmi débẹ̀ mo bù bọ́jú mo débẹ̀ mo bù sísẹ̀ ìgbà tí ó tètè tán gbogbo ara lè mẹ́wẹ̀ẹ́ Aborigine Ògbóni bẹ̀rẹ̀ ní 1884 ara Australia kan ní jẹ́ bẹ́ẹ̀ òun lọ modernize Ògbóni ROF bẹ̀rẹ̀ lọ́dún 1914 December 18 1914 the reformed Ogboni Fraternity ìránṣẹ́ Ọlọ́run ló tiẹ̀ dá a kalẹ̀ olóògbé Reverend T.A.J. Ògúnbíyì tinú ìjọ Anglican Mission wọ́n incorporate ẹ̀ lọ́dún 1942 wọn ò dá a sílẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òkùnkùn àwọn oníwà mímọ́ pẹ̀lú ìwà bí Ọlọ́run ni wọ́n kóra wọn jọ àwọn olótìítọ́ àti ẹni tó ṣe é fi ọkàn tán àwọn tó dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wọ́n ṣe rere wọ́n kórìíra ìwà ìbàjẹ́ wọ́n kó ara wọn ní ìjánu wọ́n sì ń ṣàánú ara wọn ìyẹn nínú ìjọ Ọlọ́run tí wọ́n wà tó o bá jẹ́ ìkà tàbí oníṣẹ́ ibi ò ní lè darapọ̀ mọ́ wọn o kì í ṣe ẹgbẹ́ òkùnkùn ò ní lè sọ̀tàn rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀mọ́rú àwọn èèyàn tó kóra wọn jọ ní medical doctors àwọn lawyers àwọn adájọ́ ikọ̀ àti ìrìnjò Olódùmarè oníṣòwò tó ti bóde pàdé ìrìn wọn kóra wọn jọ wọ́n wá pè é ní Ògbóni Fraternity of the Christians ṣùgbọ́n gbà tọ́yá ni wọ́n extend ẹ̀ síta láti gba àwọn èèyàn mọ́ra ìyẹn reformed Ògbóni Fraternity ROF Ògbóni Ìgbà Ìwáṣẹ pẹ̀lú Aborigine ẹ̀sìn ní wọn kì í fi Ògbóni ṣèkà bẹ́ẹ̀ ni wọn kì í fi lu jìbìtì kí wàá ló bí ọ̀tẹ̀ bó o lè dà yé de ṣiṣẹ́ yọ ẹjẹ́ lọ tó lé yín ṣe ta ló tọ́ sọ́ba Ògbóni ta ni ò tọ́ sí àwọn méjèèjì tí mo dárúkọ ló tọ́ sí mbọ̀tì lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí ọba Adéyínká Àdìsá àrífà ńlá jogún ó dúró gẹ́gẹ́ bí ọba Ògbóni Ìgbà Ìwáṣẹ àgbáyé kí ọba Abdul Adétóyèsí Ọlákísan ó dúró gẹ́gẹ́ bí olúayé ọba Ògbóni Aborigine àgbáyé ìdí ni pé kò sí èyí tó fira rẹ̀ jọba nù yín àwọn èèyàn kan ló yàn yín sípò àwọn èèyàn kan ló fi yín jọba ẹ má fèrú gbàbùkún o a kì í mú tí kì í ṣe tẹnimọ́tẹni ẹnìkan kì í jẹ kílẹ̀ ó fẹ̀ tó bá jẹ́ tó bá jíjẹ ni bó ti pín tí mo bá fẹ́ sọ síwájú jù bẹ́ẹ̀ lọ ni yóò fèsì bẹ̀ kan àtúnṣe lèmi wá ṣe kì í ṣe láti dákun pẹ̀lú fún gbogbo àwọn tí ń rúnà abẹ́lẹ̀ pé kí wọ́n sọ agbẹ́jẹ́ mọ́wọ́ o tẹ́ bá fún dọ̀dọ̀ mi ní fòkòfò yóò fọ ìfọkòfò jáde Saheed Yusuf Òkìkí kí ló dé tẹ̀ ń jagun tẹ̀ léṣẹ́ olúayé Abdul Adétóyèsí ńlọ install yín ńlọ initiate yín ńlọ fòkìkí jẹ àpèsè ńlọ promote Òkìkí gẹ́gẹ́ bí ààrẹ tìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tó dolú ayé Ògbóni ọba Adétóyèsí ló ní sàtífíkẹ́tì ẹgbẹ́ lọ́wọ́ ọba Adéyínká Àdìsá àrífà ńlá jogún ọba Ògbóni Ìgbà Ìwáṣẹ àgbáyé nìyí ó sì ní mímọ̀ sí kábíyèsí Ọ̀ọ̀ni nínú His Imperial Majesty ọba Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì ọba Abdul Adétóyèsí Ọlákísan olúayé àti ọba Aborigine Ògbóni Fraternity lẹ́jẹ̀sà bó ṣe wà nínú sàtífíkẹ́tì yín nù ohun tẹ̀mí àkàndá ń fọ́ ni pé kẹ́yìn méjèèjì ọ fara yín mọ́ra ẹ wí fáwọn èrò ẹ̀yìn pé kò síjà mọ́ ogun ti tán lókùú ti dópin àwọn tó bá fẹ́ darapọ̀ ó lè mọ̀ wípé Ògbóni kì í ṣe ẹgbẹ́ búburú tó a kì í sin tọ́ta tètò ṣiṣẹ́ ìríjú àkàndá mo ti wí tẹ́lẹ̀ pé n ò ní dákun mo wá láti yanjú ọ̀rọ̀ tó díjú ni pé kì í bá ṣe bẹ́ẹ̀ n ó tu jinlẹ̀ o because gbogbo ń tẹ́ gbá bí ọ̀dẹ̀dẹ̀ ṣe nìyí kedere ni lójú àjà báwọn kan ṣe gbẹ̀yìn lọ Àbújá tí wọ́n fẹ́ rèrè rẹ́gísítà Aborigine Ògbóni Fraternity tí wọ́n ń parọ́ fún CAC pé sàtífíkẹ́tì ẹgbẹ́ ti sọnù ó ní mo ṣe ní bẹ́ẹ̀ gbájógun ó sinmi wọ́n padà wá fọ́gbà yànga ẹgbà dé fẹ́ni tó ládé ẹgbóyè fólóyè ẹgbó ọ̀wọ̀ àtàpọ́nlé fẹ́ni tí ọ̀wọ̀ àtàpọ́nlé yẹ ẹ ò ní yọkú ẹ ò ní pẹ̀dé ẹgbẹ́ yín ò ní tú láṣẹ Èdùmàrè. MDT Logistics iṣẹ́ wọn dára wọ́n ká sọ́sọ́ wọn kárí ayé. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékè téńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó mú àwọn
àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní rajà product sourcing ìyẹn ni pé à ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT clearing freight and logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú
ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdídì máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó àró Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ n ó kì í da ọ̀rọ̀ mi bàkọ̀ ẹ mọ̀ mí mo tún lè fà á yọ nígbàkúùgbà ẹ láìkì kẹ́ ẹ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ sọ̀scribe sí YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ wà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV oríkì Yorùbá TV òwe Yorùbá TV àṣà Yorùbá TV ìkórìtà kò yé mi tẹ bá ní nǹkan pàtàkì tẹ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ni o +1-937-969-0257 +1-937-969-0257 orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe o.